Iléeṣẹ́ ìdùnnú ti dé, iléeṣẹ́ ayọ̀ fún gbogbo àwa àgbẹ̀. Àwa àgbẹ̀ tí a fẹ́ lọ nǹkan oko tẹnu ń jẹ, irinṣẹ́ ìgbàlódé ti dé, ìbànújẹ́ ò jẹ́ tiwa mọ́. Oríṣiríṣi ẹ̀rọ ìgbàlódé la ní tá a fi ń ṣiṣẹ́, bí ẹ̀rọ tí a fi ń bó ráìsì àti àgbàdo ègbò, èyí tí a fi ń lọ gàrí àti lẹ́bù ọ̀tọ̀. A ní ẹ̀rọ tí a fi ń wó èlùbọ́ iṣu àti èyí tí a fi ń lọ túwó, èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àti wí. Èyí tí a fi ń yan èkùrọ́ ńkọ́ tàbí èyí tí a fi ń lọ èkùrọ́, òróró yóò jáde lọ́tọ̀, PKC yóò jáde lọ́tọ̀. Ẹ̀rọ tí a fi ń lọ ògì, ẹ̀gúsí àtàtà gbígbẹ wọn ò gbẹ́yìn. A ní ẹ̀rọ tí a fi ń yín àgbàdo, a tún máa ń gbé ẹ̀rọ yìí káàkiri oríko tàbí ojúlé sójúlé. Mélòó la fẹ́ kà nínú àwọn irinṣẹ́ ìgbàlódé tá a ní? Eyín ajípèlé àkàǹkàtàn, a tún ta PKC, corn brown, rice brown. Ẹ wo Èdùmàrè ló wò wá sùnsùn tó dirí ẹwà fún iléeṣẹ́ wa. Owó wa ògùn ni ní párárá, ìmọ́tótó iléeṣẹ́ wa ló jẹ wá lógún. Bí a ò bá rojú ọ̀nà kò jìnnà. Tara ṣàṣà kí o máa bọ̀ nílùú ilé ogbó nínú ọjà ọjọ́mọdé níbílẹ̀ Ayédire nípínlẹ̀ Ọ̀ṣun la wà. Fún àlàyé tó yanrantí ẹ pè Isiaka Adékúnlé alias Bàbá Ẹlẹ́rọ sórí 08032184547 tàbí 09029061358. Gani Yafiji ni Haúsá wí, ìròyìn ò tó àfẹn tó débẹ̀ tó ṣiṣẹ́ ló lè ròyìn.